mú kíkì mi wá sínú ilé tá a ti ń gbọ́ mi láàárọ̀ ìpè ẹ̀kọ́ ojúmọ́. Báwo ni night ń ṣó fantastic, ṣó wà interesting. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sùn pé a jí. Bí Olúwa ṣe ti ń bẹ tí ẹ̀mẹ́bẹ̀ ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa pé wa ni Olúwa wí látẹnu ìránṣẹ́ rẹ̀. Láàárọ̀ yìí mo níṣẹ́ kan láti jẹ́ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Èmi ni mo forward message sí yín ni àbí wọ́n forward ẹ̀ sí yín láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ iṣẹ́ tí Olúwa ní fún yín. Ọ̀rọ̀ agbára fẹ́ jáde. Ohun tó dẹ̀ ti sọnù nínú ayé yín Ọlọ́run yóò mú padà bọ̀ sípò. Àìní ayé yín Ọlọ́run yóò bá pàdé, ẹ ó sì kọrin tuntun. Ẹ gbọ́ ohun tí orin yẹn sọ. Olúwa rán mi níṣẹ́, hallelujah. Ìwọ ni ó jẹ́ iṣẹ́ náà fún. Àkọsínú ọ̀rọ̀ rẹ̀, hallelujah. Pé ní tó bá wo Jésù yóò yé. Wò kó yé arákùnrin, wo Jésù kí o sì yé. Àkọsínú ọ̀rọ̀ rẹ̀, hallelujah. Pé ní tó bá wo Jésù yóò yé. Aràn mi níṣẹ́ ayọ̀, hallelujah. Mú òjíṣẹ́ náà fún ọ̀rẹ́ mi. Ìṣẹ̀lá tó ké wá ní, hallelujah. Pé ní tó bá wo Jésù yóò yé. Wò kó yé arákùnrin, wo Jésù kí o sì yé. Àkọsínú ọ̀rọ̀ rẹ̀, hallelujah. Pé ní tó bá wo Jésù yóò yé. Ànàwọ́ iye sí ọ, hallelujah. A ó fi iye àìlópin fún ọ. Tó bá wo Jésù nìkan, hallelujah. Wo òun nìkan ló lè gbà ọ́ là. Wò kó yé arákùnrin, wo Jésù kí o sì yé. Àkọsínú ọ̀rọ̀ rẹ̀, hallelujah. Bẹ́ẹ̀ni tó bá wo Jésù yóò yé. Olùfẹ́, láàárọ̀ yìí iṣẹ́ tá a rán mi wá jẹ́ ni wípé ọ̀pọ̀ wa ti gbójú kúrò lára Jésù. Ọ̀pọ̀ ń wo ìṣòro, ọ̀pọ̀ ń wo ọkọ, ọ̀pọ̀ ń wo aya, ọ̀pọ̀ ń wo ọrọ̀, ọ̀pọ̀ ń wo ọmọ, ọ̀pọ̀ ń wo ìṣòro ayé ẹ̀, wọn ò wo Jésù mọ́. Iṣẹ́ tá a rán mi wá jẹ́ láàárọ̀ ni pé ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó dá ojú wọn padà sára Jésù. Torí pé nínú rẹ̀ nìkan ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ a máa mọ́lẹ̀, òkùnkùn a sì máa pòórá. Láàárọ̀ yìí Olúwa ní kí n wá jíṣẹ́, kí n wá ké tán létí yín pé ẹ dá ojú yín padà sọ́dọ̀ Jésù. Ẹ yé wo ènìyàn. Ènìyàn ò lè ràn yín lọ́wọ́. Ènìyàn ò lè yanjú ìṣòro yín o. Ẹ rántí nígbà ayé Mósè tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bẹ́ kiri, bẹ́ sọ́tún bẹ́ sósì. Nígbà tí Ọlọ́run sọ fún Mósè, ó ní kó mú ejò, kó rọ ejò, kó gbé kọ́ igi àgbélébú. Tó bá ti gbé kọ́ igi, pé ẹnikẹ́ni tó bá ti wò ó, oró ejò amúbí iná tó gé wọn jẹ yóò jáde lára rẹ̀. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi,
ẹ gbé ojú yín kúrò lára ènìyàn ẹ dá ojú yín padà sọ́dọ̀ Jésù. Ẹ dá ojú yín padà sọ́dọ̀ Jésù. Ẹ máa wo Jésù, òun ló lè ṣe é. Ẹ dá ojú yín padà sọ́dọ̀ Jésù. Ẹ dá ojú yín padà sọ́dọ̀ Jésù. Ẹ wo Jésù kógun ayé yín ó ṣẹ́. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, òun ló lè fún yín ní ìṣẹ́gun. Ẹ yé sátọ̀ àwọn ẹlẹ́tàn lọ. Bíbélì tèmi sọ pé ègbé ni fẹ́ni tó sọ̀kalẹ̀ tàbí tó rìn sọ̀kalẹ̀ tàbí tó wọkọ̀ sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fúnra lọ́wọ́. Ó ní ègbé ni fún ẹni tó fi ènì ẹlẹ́ra ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ẹ gbójú kúrò lára ènìyàn. Onísun ẹ̀jẹ̀ fi ọdún 12 gbé kiri, ó ń wá ènìyàn kiri, odò ló bá bọ̀ láti ibẹ̀, gbogbo ohun tó ní ló rá ráúráú ló ṣòfò. Ẹ dá ojú padà sọ́dọ̀ Jésù. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, Jésù ló lè ṣe é. Ó ní bàbá ló lè ṣe é, mo mọ̀. Jésù ló lè ṣe ohun tí ọkàn mi fẹ́. Lóòótọ́ lẹ́yìn ń lọ ṣọ́ọ̀ṣì, bọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì, ọkàn yín ò gbóra dúró nínú ṣọ́ọ̀ṣì. Wòlíì pàjáwìrì, wòlíì abẹ́ àpáta, wòlíì inú omi, wòlíì aláṣọ funfun, wòlíì aláṣọ pupa, wòlíì aláṣọ dúdú, wòlíì tó gbààwẹ̀ 40 days tí ò fọyín, òun lẹ̀ ń wá kiri. Wòlíì tó jókòó sórí awọ, wòlíì tó jókòó sí inú oòrùn, wòlíì ìdí ọ̀gẹ̀dẹ̀, wòlíì ìdí ọ̀pẹ, wòlíì etí odò tó ń ṣàn lẹ̀ ń wá kiri. Ẹ sòótọ́, Ọlọ́run dá yín mọ̀, ó mọ nọ́mbà lé yín. A ní ẹ dá ojú padà sọ́dọ̀ Jésù. Ẹ yé wá àfáà kiri. Àfáà wo? Àfáà tí ò rí di ara ẹ̀ lẹ́yìn ń wá kiri. Àfáà tí ò mọ tí ó ṣẹlẹ̀ sí lẹ́yìn ìṣẹ́jú 5. Ẹ dá ojú padà sọ́dọ̀ Jésù. Ẹ wo, wọ́n ti ẹni níbi tẹ́yìn wà, wọ́n tún fi nǹkan ránṣẹ́ sí yín láti ilé yín, láti abúlé yín. Àwọn àṣejẹ talago 3, talago 4, talago 6, talago 7, aláfipò jẹ, aláfiyọ̀ jẹ, ànàró jẹ, àbẹ̀rẹ̀ jẹ, èyí tán ni kò máa pè bí ògèdè, tán ni kò máa fò kó máa jinú wúyẹ́wúyẹ́ bí ẹni ayé ń ṣe. Ìwọ̀n yóò lè ràn ẹ́ lọ́wọ́. Dá ojú rẹ padà sọ́dọ̀ Jésù. Jó ti ń ṣe náà kiri o bá bọ̀ láti bẹ̀. Àwọn àlákàlà bí kéegun máa lé ẹ lójú omi, bí kíni o máa halẹ̀ mọ́, bí kan máa ha ilé kan náà, bí kò máa wo bẹ́ẹ̀ lómi ti ń bọ́ sínú odò tó tají ló tún ń bọ́ sínú iná lójú àlá. Ó wà lábẹ́ èsì, ó tún máa làágùn. Nígbà tí ìṣàfiṣe olùfẹ́ ìjọ tí ń jẹ àjẹsára, ó kàn ń tóbi bọ̀, òun tóbi bí ìgbà tí búrẹ́dì bá bọ́ sómi. Wọ́n náà lọ wò, lọ ṣe tẹ́sítì ara rẹ o. Àwọn nǹkan tán fún ránṣẹ́ láti ilé tí ò ní NAFDAC tí wọ́n fún ẹ tí wọ́n náà ń lò tó ń lò. Dá ojú rẹ padà sọ́dọ̀ Jésù. Jésù nìkan ló lè ṣe ohun tí ọkàn rẹ ń fẹ́. Bàbá tó ń gbọ́ mi, èmi náà mọ̀ pé ẹ fújára Jésù bó dẹ̀bẹ̀ ni pé ìrètí yín lákòókò tẹ́ ń retí ẹ̀ kò bọ́ sí. Ìdí nìyí tó fi ń rẹ̀ yín. Olùfẹ́ mọ́jọ rẹ̀ ẹ̀ bó ti ń rí aráyé ló rẹ́ra ọ̀run. Ẹni tẹ́gún lé kó múra sí. Ogun yẹn ò ní pẹ́ ṣẹ́. Ẹ ní pẹ́ débi ìsinmi, ẹ ní pẹ́ débi ìṣẹ́gun. Ẹ gbójú kò lára ènìyàn. Èèyàn ò lè ràn yín lọ́wọ́. Who is ènìyàn? Ènìyàn is a person that is created by God that cannot help you. Èèyàn ò lè ràn ẹ́ lọ́wọ́. They are just mortal. Erùpẹ̀ lásán. Ọlọ́run ló lè ràn ẹ́ lọ́wọ́. Gbọ́ ohùn Olúwa lẹ́nu mi. Ìrànlọ́wọ́ rẹ wọ Ọlọ́run ló wà. Dáfídì ọba wípé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Ọba nìyẹn. Bí ọba bá sọ bẹ́ẹ̀, ìwọ tó ò tí ì jọba, ó ti ẹ̀jẹ̀ kánsẹ́lọ̀ débi tó jọba. Ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo náà mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ yóò ti ọwọ́ Olúwa wá. Ẹni tó dá ọ̀run òun ayé, kí ni yóò ṣe? Ó ní kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Wo bó bá wá ìrànlọ́wọ́ lọ sóde ènìyàn tó bá di ọjọ́ kejì, ọ̀sẹ̀ kejì, ẹsẹ̀ ẹ máa yẹ̀. Wọ́n á fi ẹ́ ṣẹlẹ́yà, wọ́n á wọ ẹ́ ńlẹ̀ túrútú. Wọ́n á tú àṣírí ọ̀rọ̀, wọ́n á tú àṣírí ọlá rẹ̀, wọ́n á tú àṣírí àṣeyọrí ẹ. Wà wá dẹni tí ayé ń sọ sí o. Olúwa ní jíṣẹ́ fún ẹ bó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ìgbésẹ̀ tó fẹ́ gbé tí ò bá fẹ́ Ọlọ́run má gbé. Ó ní wàá ṣọkùnrin, má ṣọkùnrin, kò sí ní tọ́pẹ̀ lọ́kùnrin. Máa wo Jésù yóò ṣe. Máa wo ṣe ni. Bíbélì sọ pé ẹ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé gbàgbọ́ wa. Mo ti jíṣẹ́ Olúwa, ọrùn tèmi mọ́, ọrùn praise ó bá mi ṣayé mọ́ o. Dá ojú ẹ padà sọ́dọ̀ Jésù ká lè mú ìkólọ rẹ padà. Bí sọ pé nígbà tá a dá ìkólọ sí òní padà, ó dàbí ìgbà tí wọ́n ń lá àlá, a ó dá ìkólọ rẹ padà. Mo gbàgbọ́ nínú rẹ. Mo gbàgbọ́ pé Ọlọ́run ní ìpinnu fún ayé ẹ. Ìwọ ni kó wo Jésù kí ìpinnu rere rẹ kó lè ṣẹmọ ẹ lára. Ṣé ń gbọ́ tí mo sọ báyìí? Àbẹ́ ẹ túbọ̀ ẹ dá ojú padà sọ́dọ̀ Jésù. Kẹ́ wá wo ohun tí ó ṣe lè tó kù kó sì yóò parí. Kẹ́ wá wo ohun tí ó ṣe lè tó kù yóò parí bí ẹ ti ń dá ojú padà. Mo gbàdúrà tilétilé mi pé àdúrà mi lórí yín kò ní lọ lásán.
ẹ kọrin tuntun. Ẹ yé lé wòlíì kiri, ẹ yé lé àwọn àfáà kiri, èèyàn ni wọ́n. Mi ní kẹ́ má gbàdúrà. Ohun tí mò ń sọ rèé, Jésù ló lè ṣe, yóò dẹ̀ ṣe nínú ayé ẹ. Ẹ̀yin wòlíì náà tí ẹ dẹ̀ ń gbọ́ mi, ẹ máa kú iṣẹ́ Olúwa ń bẹ̀. Wọ́n lè fi àwọn nǹkan kan kún iṣẹ́ Olúwa. Òfin 11 ṣèfẹ́nu ẹ. Ẹ ó jíyìn lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ bá torí pé ẹ ń lọ Ẹdẹ tẹ́ ẹ bẹ̀dẹ̀ jẹ́, bẹ́ẹ̀ bá kú lẹ́dẹ̀ Ẹdẹ̀ lẹ́ padà sí. Ẹ torí pé ẹ ń lọ sẹ́dẹ̀, ẹ lọ bẹ̀dẹ̀ jẹ́, ń bẹ́ẹ̀ bá kú lẹ́dẹ̀, mo lẹ́ padà sí. Ẹdẹ̀ náà ni ẹ rántí, oníṣẹ́ ò ní pẹ́ dé. Àwọn nǹkan tí ò sínú Bíbélì tá a mú mọ́ṣẹ́ Olúwa, ẹja kíyèsára. Ẹja kíyèsára àwọn nǹkan tí Bíbélì ò kọ́ wá torí àti jẹ, ọgbọ́n àti jẹ. Ṣé ẹni tó pè wá kò lè bọ́ wa ni? Ṣé ẹni tó pè wá sínú iṣẹ́ Olúwa ṣé kò lè ràn wá lọ́wọ́ ni? Ṣé kò lè gbọ́ bùkátà wa ni? Ẹ wo, ẹ fìyẹn lẹ́jà padà sí ẹsẹ̀ àárọ̀ bí oníṣẹ́ ṣe gbélé wa lọ́wọ́ torí a ó jíyìn níwájú oníṣẹ́ lọ́jọ́ kan. Ẹ̀yin ọmọ ìjọ ẹ gbọ́rọ̀ Olúwa, ẹ dá ojú padà sọ́dọ̀ Jésù, ẹ wo Jésù nìkan yóò sì ṣe nínú ayé yín. Mo gbàdúrà fún yín láàárọ̀ yìí wípé bí ẹ ti ń dá ojú padà sọ́dọ̀ Jésù, a ó ṣíwọ́ ìrántí kan yín, ẹ ó gba ìmúláradá, ẹ ó gba ìdáǹdè, ẹ ó gba ìtúsílẹ̀, ẹ ó gba ìfọwọ́kàn, ẹ ó sì kọrin tuntun. Gbé ọwọ́ ọ̀tún lé orí rẹ kí màmá gbàdúrà fún ẹ. Gbé ọwọ́ ọ̀tún rẹ, gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí, kí ọ̀rọ̀ àṣẹ kó jáde sínú ayé rẹ. Ó yá o. Bàbá màmá tó ń gbóhùn yìí ní òwúrọ̀ yìí, lórúkọ Jésù, mo ní ìsọjí kó sọ nínú ayé yín. Àmín Jésù. Bàbá màmá èyí tó ń gbóhùn yìí lówùrọ̀ yìí, níbo ni egungun gbígbẹ gbà wọnú ayé yín, níbo lẹ ti ń gbẹ? Ọlọ́run tí ń sọ ní jí, lórúkọ Jésù kó sọ ayé yín jí o. Àmín Jésù. Níbi tí ẹ ti sọ ìrètí nù, lórúkọ Jésù, Ọlọ́run alààyè kó fi àánú kó fi dá yín lóhùn. Àmín Jésù Kristi. Níbi tí ẹ ti rò bóyá pé kò sí ìrànlọ́wọ́ mọ́ lọ́dọ̀ bàbá, lórúkọ Jésù, mo ní kí Ọlọ́run alààyè nínú àánú rẹ̀ kó fi dá yín lóhùn. Àmín Jésù. Gbogbo ohun tó ń gba omijé ojú ní ojú yín, gbogbo ohun tó mú àròkàn wá yẹn, lórúkọ Jésù, òpin kí ó dé bá wọn. Àmín Jésù. Ní orúkọ Jésù, mo ní ohun tó ń gbomi ojú ní ojú yín yẹn, ohun tó mú àròkàn wá, ohun tí ẹ ò lè bẹ́nikẹ́ni sọ tó jẹ́ bánú sọ ni, mo dúró lórí àpáta tí í ṣe Jésù Kristi. Mo ní orúkọ Jésù kí Ọlọ́run alààyè kó fi òpin ṣe. Àmín Jésù. Ẹ̀yin lẹ̀ rí kàn. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Jésù Olúwa wa. Dry bone shall rise again. Dry bone shall rise again. Dry bone shall rise again. Oh, dry bone shall rise again. Lord Jehovah is able to do all things. Is able, dry bone shall rise again. 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 Oh, dry bone shall rise again. Lord Jehovah is able to do all things. Is able, dry bone shall rise again. Mo sọ bí alásọtẹ́lẹ̀ Ọlọ́run lábẹ́ májẹ̀mú ìpè, mo kí ẹnu bọ ẹ̀jẹ̀ Jésù, mo dín àṣẹ wò. Bó o bá gbàgbọ́ nínú Jésù, mo sọ pé egungun gbígbẹ rẹ kó gba ìyè. Come on, sọ̀rọ̀. Egungun gbígbẹ rẹ kó gba ìsọjí. Egungun gbígbẹ rẹ kó gba ìmúláradá. Egungun gbígbẹ rẹ kó gba ìdáǹdè. Egungun gbígbẹ rẹ kó gba ìṣelógo. But before the next 24 hours, I stand on this place of God, on this altar of God, and I declare, before the next 24 hours, thus says the Lord, through His servant, thus says the Lord, you will experience a revival. Your life, your home, your work, your health shall experience revival. Let there be fire of revival. Let there be fire of revival. I declare revival into your house, into your destiny, into your head. In the mighty name of Jesus, there will be revival. There shall be revival. Let the fire of revival fall upon your life. Wherever you may be hearing this word, receive the fire of revival. So shall it be. Before the next 12 hours, you will call back.